ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn wa wọ́n ń kọ̀wé nítorí owó, wọ́n kọ̀wé nítorí ọ̀la, wọ́n lówó wà ń bẹ̀, wọ́n máa kọ̀wé nítorí owó nìkan, káfí nìkan sí. Ìbà akọ́dá àríbà kìbà tiwa kó mọ́ ṣe. Ìbà àṣẹ̀dá o, àgbẹ̀ tó dóko tí orí bá èèpẹ̀ ó ti dájú kí alẹ́ tó lẹ́ èpè ọgbọ́n ságbẹ̀ lójú. Ọlọ́jọ́ òní àríbà lọ́dọ̀ rẹ. Ìbà apẹ́tẹ́ ọwọ́ o, ìbà apẹ́tẹ́ ẹsẹ̀. Ìbà tẹ́lẹsẹ̀ tí òun déédé gbọ̀ngbọ̀n lọ́tàn. Ìbà láfọjọ́ oníjú eré tiwa dọ̀la ní. Ìbà Olódùmarè ọba tó nílé ayé. Àbí olóyè Banjo Akinlabi ní abúlé Ọ̀jẹ́wọlé lọ́jà òkè ní ọdún 1953. Moses àti Mary Akinlabi náà ní orúkọ bàbá àti ìyá wọn. Olóyè Banjo Akinlabi bẹ̀rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìjọ Anglican mímọ́ ní Dagbolu ní ìjọba ìbílẹ̀ Lágelú ìlú Ìbàdàn. Ní kété tí olóyè Banjo Akinlabi parí ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, wọ́n tẹ̀síwájú láti lọ sí Anglican Secondary Modern School ní Igbó Elérin, eléyìí tí wọ́n padà wá parí ní CAC Modern School Ìdí Àpẹ́ ìlú Ìbàdàn ní ọdún 1973. Olóyè Banjo Akinlabi bá ẹ̀kọ́ wọn tẹ̀síwájú nígbà tí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ni onípò kejì ní St.Andrews College, Ọ̀yọ́. Níbẹ̀ ni wọ́n ti gba ìwé ẹ̀rí tíṣà onípò kejì ní ọdún 1975. Látàrí wíwá ìmọ̀ kún ìmọ̀, olóyè Banjo Akinlabi kẹ́kọ̀ọ́ gboyè ìmọ̀ Yorùbá láti ilé ẹ̀kọ́ gíga fásitì ìlú Èkó. Bẹ́ẹ̀ wọ́n sì kẹ́kọ̀ọ́ gboyè agbaninímọ̀ràn atọ́nisọ́nà láti ilé ẹ̀kọ́ gíga fásitì tó wà ní Nsukka. Olóyè Banjo Akinlabi ti kọ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ Yorùbá tí àwọn ilé ẹ̀kọ́ jákèjádò gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà ń lò lọ́wọ́. Lára àwọn ìwé náà ni Tirẹ̀ lẹ́yìn ikú, Nǹkan àṣírí, Àìsàn ìfẹ́, Àtùpà ọ̀sán, Ọmọge Oníróbó, Ìrìn àjò ìfẹ́, Ìrònú Akinlabi, Etí ẹ̀ mélòó, Mo ṣe Bọ́lá tán, Wèrè ológe, Ìdòwú ọmọ oko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tẹ́ rí àbúrò yín tó jókòó yìí, baálẹ̀ ẹ̀fẹ́ ni wọ́n mọ̀ mí. Àwọn kan tí èsì sọ́lẹ̀ wọ́n ní ìmọ̀ jù kí wọ́n kọ̀wé nípa àfẹ́ lọ. Wọ́n á dá lóhùn, ẹ̀yin náà kúkú máa kọ́ ń pa àkórìíra ṣíṣe òdìkejì ìfẹ́. Ẹ rí i pé àìbásífẹ́ náà ní gbogbo abẹ́rẹ́ boko àtàkéyàn tí wọ́n mọ̀ kọ́ gbé bọ̀ tí ọmọ nìkejì lọ́wọ́ kan jẹ́ nìkan gbé, ẹ máa béèrè bílíọ̀nù tí yóò sí lágbólé wọn. Àìnífẹ̀ẹ́ náà. Bá mi olóyè Banjo Akinlabi, bá mi olóyè Banjo Akinlabi, Ògbóǹtarìgì òǹkọ̀wé. Alẹ́ mi ò tó pè yín lórúkọ, mi ò tó lárúkọ mọ́ yín lórí. Pípẹ́ tí mo ń pè yín kì í ṣe ti kú pípẹ́ tí mo ń pè yín kì í ṣe tààrùn. Àní bí mo ṣe ń pè yín ni ẹ máa jẹ́. Ṣebí wọ́n ní ọmọ Ìbàdàn. Ìbàdàn kúrẹ́ béèrè kó o tó wọ̀. Ìbàdàn ọmọ àjòrò sùn, ọmọ àjẹ̀gbín yó, ọmọ àfikàrà ń fọ́ orí mu. Ìbàdàn májá bí ọjọ́ kìíní àná èyí tó jà ládùúgbò gbogbo ológun. Ìbàdàn kúrẹ́ bẹ̀rẹ̀ kó o tó wọ̀ níbi olè gbẹ́ǹjàre olóhùn. Ó fà á kùtùkùtù fẹ́ máa tẹ̀ lóbìnrin. Ìwọ ọ̀hún dà, ìwọ tí wọ́n ní kí a lo wrong ní gbólóhùn nínú kíláàsì wa, tí o ní what's wronging with you, tí gbogbo wa kú dà sílẹ̀ fẹ́ rìn, tí o sì ṣojú kòńkò pé kí ló bad nínú ohun tí o sọ nígbà tí go lè jẹ́ going, tí come lè jẹ́ coming. Kí ló wá mú wrong tí kò lè jẹ́ wronging? Mo rọ̀ ọ́ pé kí o kọjú sí baba tí o bá wá sójú ogun. Bó bá jẹ́ pé ìyàwó nìwọ wá fẹ́ nílé ẹ̀kọ́, yọ̀ǹda tèmi. Èmi kò wá láti wá lọ́kọ ní tèmi. Ìwé ni mo wá kà o. Èmi kì í ṣe tìrẹ. Margaret Ọ̀jẹ̀tọ́lá. Àìsàn ìfẹ́ ẹ máa jáde. Wọ́n á lọ sí ilé ìjọsìn kan. Wọ́n
tó ní ilé ìjọsìn wá ní ẹ̀yìn àwọn yóò ní ṣe wá kọ́rẹ́ lọ́wọ́ báyìí ọ̀rọ̀ àwọn obìnrin pé ìwòsàn tẹ́ ẹ sì ń wá kò sí lọ́dọ̀ Olódùmarè ọwọ́ yín náà lọ́wọ́ ẹ̀yin obìnrin ọ̀kọ̀ọ̀kan náà yín gan-an tí ń ṣe ọjà ìsàn ọ̀fẹ́ lọ. bí Mr. Atunji bá tó nà mí lónìí wọ́n jẹ́ ọmọ wọ́n sì jẹ́ ọ̀kadì nínú yọ kọ́mọdé kọ́ máa na yàn lọ gbà lónìí gbà lọ́la bójú ọ̀wọ̀n bá fọ́ bàbá ènìyàn máa wò délé múra gbéra ńlẹ̀ lónìí sísá rẹ̀ ń tuntun jí o ọ wá lo ọgbọ́n àyínípadà ògúlù tó kù tá mugamuga. bí Mr. Atunji bá tún nà mí lónìí wọn ò jẹ́ kí ó kàn dín nínú iyọ̀ òun kò mọ̀ ju nínà lọ bíi pé òun náà kò bá ọmọbìnrin sọ̀rọ̀ rí gbà lónìí gbà lọ́la ojú ọ̀hún fọ́ lọ́nù bí kò bá sì fọ́ bàìbàì ni yóò máa wò wọ́n tún fi yé pé eyín mú ju ọ̀bẹ lọ. láti ọdún kìíní tí èmi pẹ̀lú Fúnkẹ́ ti wọ iléèwé yìí ni a ti ń bá ọ̀rọ̀ fẹ́ wa bọ̀ òun wá dé lọ́sàn-án gangan ó fẹ́ gbáyàwó mọ́ mi lọ́wọ́ wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ pé olùkọ́ ni ó jẹ́ kò lẹ́tọ̀ọ́ láti dẹnu ìfẹ́ kọ ọmọ iléèwé abẹ́rẹ́ yóò mọ̀ wípé ẹṣin kò gbọdọ̀ máa jẹ oko abẹ́rẹ́ bí kò bá sì jáwọ́ nínú dídójúlé mi n kò ní kọ̀ láti fi ọ̀rọ̀ rẹ̀ lọ àwọn àgbà Ọlọ́run kúkú ṣe é bàbá Fágbèmí ń bẹ fún mi bí àbà ara àwọn oògùn tí ó ní kí n máa bọ́ òun kọ sílẹ̀ a jẹ́ pé òun kò ní ṣàìdánwò nínú wọn lára Túnjí fúnra rẹ̀ ló fọwọ́ pa ọ̀pá àyọnu. arábìnrin dọ̀kásì oyèkúnbí olúwatóyìn aya Bánjọ Akínlábí a bí mi sí ìlú Èkó ṣùgbọ́n ọmọ bíbí Ìbàdàn ni mí. mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kọ́ ní Èkó láti bẹ̀ níṣẹ́ ti gbé bàbá mi ní àtàrí wá sí ìlú Ìbàdàn. nígbà tí a dé ìlú Ìbàdàn mo bẹ̀rẹ̀ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi ní St. Peter's School Anglican School Àrẹ̀mọ Ìbàdàn. láti bẹ̀ náà secondary school ní 72 mo wọ secondary school Fìdítì Grammar School Fìdítì Ẹ̀bíà Ọ̀yọ́. láti bẹ̀ mo lọ sí Wesley School of College of Education tí a wá lọ sí Ìyànà náà. láti bẹ̀ mo lọ sí grade 2 St. Luke's Mọ̀lété a lọ sí Ìyànà Ọ̀fà. láti ibẹ̀ lọ ni wọ́n fi wá lọ sí College of Education Wesley. láti ibẹ̀ lọ sí University of Adó Èkìtì. àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n ni wọ́n máa ń ṣe fún mi mo wá bẹ́ẹ̀ yẹ̀gẹ̀rẹ̀ ìyọ̀ dìde ọ̀sán ni mo ní ìwé àti àjọ kan gbà yẹn ní ìbẹ̀rẹ̀ weekly bilingual newspaper àpè ní ìwé ìròyìn elédè ṣe research newspaper àjọ kan ní kálukú ló ní kólọ́ọ̀mù mẹ́. kì í ṣe pé àjọ kan nìkan nígbà yẹn ní 1997-98 yẹn èrò ọjọ́ ọ̀la ní jáde ìmọ̀ lọ́jọ́ ní báyìí kò sóorun fún gbogbo wa gbọ́dọ̀ jáde ní aago 5 ìdájí láti fi gbé jáde wọ́n wá fẹ́ yẹ kẹrẹ̀ wọ́n máa ń dìde tí ìmọ̀ publishing wa ọba kù tí ń tẹ́ níbi ìjọ ẹ̀kọ́ táwọn ayé àtẹ yàrá wá dìde kì í sì ṣe pé ìdí ìrànlọ́wọ́ nìkan ọba ta wọ́n máa ń tàn tí ìfi dẹrùn nìkan. ẹ bá fẹ́ ṣe ìwé ìròyìn elédè méjì tàbí ìwé ìròyìn kí ìwé ìròyìn kan ẹ ní owó ìwé ìròyìn 10 lọ́wọ́ kí ẹ tó máa rówó ọ̀kan gbà
àwọn tí sì sábà máa ń pàwé ìròyìn àná ni àwọn vendors. Wọ́n pín ó ti káàkiri bilingual ní sọ̀rọ̀ tó jẹ́ èdè alákọ̀ọ́kọ́ ẹ̀ wọ́n gbà tiẹ̀ gan-an ṣùgbọ́n bàbá forí ṣe tá a bá fọ̀rọ̀ ṣe tá a gbà tó bá yẹ ká gba owó wa ní láti fi máa gbé yòókù lọ owó lórí ẹ̀kẹrin owó àkọ́kọ́ ṣẹṣẹ ìpín láìpẹ́ ọ̀pọ̀ ìròyìn ti sún finally ànígbẹ́ ọ̀pọ̀ àpàdà kan lélẹ̀ tí ìròyìn ti sún finally inú èyí gbà bá tásìkò bá tó ga gbogbo yín náà lẹ́ nípa ti pín mẹ́ kínkì ló kí rẹ̀ bọ́ wá pè ní Alájọkẹ́ Olútóyìn kúrọ́wọ́ sí ọtún ẹ̀ka ọmọlówó ọmọ wọn lóde inú ajé ọmọ wọn nílẹ̀ Ìbàdàn àjọyọ̀sọ ọmọ ajẹ́gbẹ́yọ ọmọ Áfíríkà ń pọ̀ rí. Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ìlú Bíkúnlé ìlú Ògúnmọ́lá olódùkọ kẹrì ní ojú ogun ní ọwọ́ Sókótó kẹbẹrẹ bí ìjà àgbàlá Ògúnmọ́lá jòkó bá bẹ́ẹ̀ lòmíì lọ àgbàlá Ògúnmọ́lá ti tó koko ògbó sáré àròlú òwò ẹ̀sà òpin níṣẹ́lẹ̀ àwọn bàbá tẹ̀yìn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàdé olóyè Banjo Akinlabi ní alákọ̀ọ́kọ́ kọ́kọ́ pàdé wọn ní ilé ìwé mi ní Òkè Ìbàdàn high school but ìyẹn nígbà yẹn lérèfé ni ṣùgbọ́n nígbà tá a wá ń paradé gan nínú ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà ilẹ̀ Ìbàdàn a pàdé ní ibẹ̀ láti inú ẹgbẹ́ kan náà nítorí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ akọ́mọlédè ẹni tó bá ti jẹ́ olùkọ́ èdè Yorùbá àtàwọn tó ń kọ̀wé gbogbo ẹni tí iṣẹ́ ìbáṣà ti jẹ́ mọ́ Yorùbá a ní ẹgbẹ́ kan tá à ń pè ní ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà ilẹ̀ Nàìjíríà that is the federal then the state Ọ̀yọ́ state ti local tó jẹ́ ti Ìbàdàn so a máa ń pàdé nínú ẹgbẹ́ ṣùgbọ́n nígbà tá à ń pàdé bí ẹgbẹ́ a kàn ń fojú ríra wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣáàmù àti bẹ́ẹ̀ àti wá ríra ní ẹgbẹ́ ọ́fíìsì wọn lẹ́yìn tá a ti pàdé níbi iṣẹ́ mi ní Òkè Ìbàdàn high school mo wá rí wọn ní ibi iṣẹ́ ilé iṣẹ́ wọn nígbà tí ilé iṣẹ́ wọn wà ní Renaissance high school níbẹ̀ ni ilé iṣẹ́ wọn wà ní ìgbà yẹn àwa ríra ní ibẹ̀ ìgbà yẹn gan òun ní ohun gbogbo ti bẹ̀rẹ̀ ní pẹ̀lẹ́ tí Ọlọ́run ti kọ́ wá pọ̀. Orí keje àtàrí àjànàkú lọ́jọ́ kẹta tí Àkànkẹ́ ti abẹ́ àbòdé ni rọ́pò tún wọlé tọ̀ ṣùgbọ́n bí ó tún ṣe dé ọ̀dọ̀ rẹ̀ nǹkan ọmọkùnrin tí ó dàbí igi tún rọ̀ ní wẹ̀sì òkú ajá kì í gbó kì í kúkú ṣe pé ẹṣin ọmọkùnrin rọ́pò kì í ta ṣùgbọ́n tí ó bá ti dé ọ̀dọ̀ obìnrin ni yóò wálẹ̀ wẹ̀sì àwọn ọ̀rẹ́ rẹ̀ gbà nímọ̀ràn pé kí ó wá ìyàwó mìíràn fẹ́ bóyá ẹ̀jẹ̀ òun pẹ̀lú Àkànkẹ́ ní kò papọ̀ rọ́pò kì í sọ ìdí òtítọ́ fún wọn dípò bẹ́ẹ̀ á wí fún wọn pé òun gbọ́ ni kì í kúkú ṣe pé òun náà kò fẹ́ bímọ láyé ṣùgbọ́n ó fẹ́ ṣe é ní ẹ̀sìn ilé sàn ju ẹ̀sìn òde lọ. pé a kọ́kọ́ jọ jẹ́ ọmọ ẹgbẹ́ tá a ti kọ́kọ́ jọ ń ríra ìyẹn kọ́kọ́ lè fà ṣe ti mọ̀ pé a ti mọ ìdí ara wa àwòrán wo ni láti ìgbà yẹn mo jẹ́ olùkọ́ èdè Yorùbá tí wọ́n ń kọ̀wé fún mi tí mò ń tà mo bá wọn ta ìwé síbẹ̀ mo tún ń bá wọn dúró ń bò dìgbà kan súnmọ́ra débi pé mo ń bá wọn dúró ní ọ́fíìsì wọn pé èmi náà mo fẹ́ máa gbé àwọn ìwé kan jáde àti àwọn náà ní àwọn lè ràn mí lọ́wọ́ láti máa kájọ ṣe aṣáàjọkọ àwọn ìwé kan nígbà yẹn àjọkọ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìwé mẹ́fà ni ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan tí ó wà ní Renaissance yẹn òun láti ṣe project yẹn ní ọdún yẹn Ọlọ́run sì ṣe bóyá torí ẹ̀jẹ̀ ìdóngbà yẹn iṣẹ́ yẹn ó mọ̀ yà fáfá o bóyá àfẹ́ ló tún jẹ́ kó yá fáfá ńgbà yẹn wípé
Ọlọ́run ṣàbá wa ṣe àgbéwé yẹn jáde wọ́n sì bẹ̀rẹ̀ sí í kà ìyẹn lákọ̀ọ́bẹ̀rẹ̀ ni. Èmi ọmọge onírógbó ọjọ́sí tí ń kiri rógbó ní gbogbo àdúgbò tó jẹ́ pé kò sí ibi tí wọn kò ti mọ̀ mí gẹ́gẹ́ bí ọmọge onírógbó ní gáréèjì Oyèdèjì, gáréèjì Lálùpọ̀n àti ní gáréèjì Ẹ̀rùnmọ́ ti bọ́ ègún mọ́ṣerere mọ́tẹ̀gbẹ́ àti ẹrú ẹgbẹ́ ni kí o mọ̀ ṣe jùlọ. Mo dẹni àmúyangàn láwùjọ. Ìyá mi fẹ́rẹ̀ dákú nígbà tó rí mi, ìdùnnú ṣubú layọ̀ fún un. Bó ṣe ń yí lọ sókè bẹ́ẹ̀ ló ń yí lọ sódò, ìsà ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ọ̀kan ṣoṣo ọ̀gá lòún bí. Àwọn ọmọ wẹrẹ abúlé wa ti ṣáájú jọ, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n wá ń yọ̀ mí wò tí mo wá di èèyàn láwùjọ. Fúnra mi ni mo há gúgúrú olóyin tí mo rà bọ̀ fún gbogbo wọn. Mo fún gbogbo àwọn olóbìnrin ilé ní iyọ̀ àti ìsáná tí mo rà bọ̀, tí mo sì há búrẹ́dì fún gbogbo àwọn ọkùnrin. Ṣùgbọ́n búrẹ́dì gbọọrọ pẹ̀lú ìgàn ìsáná kan ni mo fún baálé oko wa nítorí bàbá náà ṣèyàn púpọ̀. Gbogbo ohun tí mo gboyè mi lé lórí Yorùbá ni ní University of Ado Ekiti tí mo gboyè lé lórí gan ni ìmọ̀ Yorùbá ni. So embassy ti jẹ́ akẹ́kọ̀ọ́ gboyè nílẹ̀ Yorùbá ó yẹ kó lè kọ ìwé tí ó àǹfààní ẹ̀ bá yóò sí tàbí tó yóò bá rí orí ọ̀fẹ́ yóò kọ ìwé bí yóò kọ ti literature yóò kọ ti ewì bí yóò kọ ti ewì yóò tọ́ ti tàn àlùsọ tàbí nítàn bí yóò bá kéyìn yóò ṣe ti àwọn ìdánwò ráńpẹ́ tí wọ́n mú àwọn èèyàn àwọn iléèwé ó máa lò. Àwọn èèyàn wọ́n ti gbà lọ ṣe interview fún nǹkan tí wọ́n ti rí àṣírí ìwé yẹn bí wọ́n ṣe lọ fásitì tá ti fẹ́ gbé jáde wọ́n bá invite wá sí mi lábárí pé ìwé tí mo fẹ́ gbé jáde gan àwọn àkàndá ẹ̀dá and mo lọ visit àwọn èèyàn àwọn àgbà history life history wọn biography wọn nǹkan so nígbà tí àwa dé wọ́n wá tún wá invite wa láwọn tá a ti sọ fún tí wọ́n ti mọ̀ wípé òkè ìwé báyìí wá tí wọ́n dẹ̀ ti mọ̀ àwọn iṣẹ́ ọpọlọ tó wà ń bẹ irú àwọn yẹn gan ni wọ́n wá gbéra làwọn náà wá ṣe ọdún nǹkan tó jọ wà bí òun ṣe kankan náà ṣùgbọ́n kì í ṣe nǹkan tó káre tó káyí pé àwọn èèyàn méjì wọ́n jọ nǹkan kankan máa fa gbóhùn ọ ní ọjọ́ iwájú. ìrìn àjò ìfẹ́ láti ọwọ́ olóyè Banjo Akinlabi. Iná ayé látọwọ́ Banjo Akinlabi. Nǹkan àṣírí látọwọ́ bàbá Banjo Akinlabi. Olóyè Banjo Akinlabi wọ́n ṣe jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ó dáńtọ́ lẹ́nu nọ́mbà 1 alákọ̀ọ́kọ́ nǹkan àkọ́kọ́ tí mo rí nìyẹn. Ó sì jẹ́ wọ́n jẹ́ ẹ̀dá tó pé wọ́n ní gboyà ibikíbi tí wọ́n bá ń lọ wọ́n ready láti establish rẹ̀ then láti pé nítorí wọ́n pé achiever ni wọ́n make sure pé nǹkan tó ń ṣe nítorí náà ń gbà yẹn máa ń pè wọ́n ní aláhàràngùn kan àfi tó bá make sure pé kinní yẹn wà successful kò ní fi kinní yẹn lẹ̀ bó ti kò tough tó mọ́tòrí ẹ̀ nígbà yẹn máa ní aláhàràngùn kan yẹn so wọ́n á make sure pé àwọn achiever ni then researcher ni wọ́n máa bó ń la toilet ẹ̀rí ìwé a máa ń jà bó wà ní inú ẹ̀rí ìwé lọ́wọ́ wọn nígbà tó tiẹ̀ wá dọ̀rọ̀ aláǹsẹ̀tì yìí o àtiwé àtàǹsẹ̀tì ni mo ṣe ń browse ẹni tó bá lòun lọ́tọ̀ tàbí kínní mo ṣe ń browse bẹ́ẹ̀ ni yóò mọ mú ìwé ni yóò mọ jọ́ọ̀tì báírò dẹ̀ máa wà lọ́wọ́ wọn bóyá nítorí ẹ̀bùn tọ́lọ́run fún wọn pé láti jẹ́ kó gbèrú ni èyí ò sì gbọ́dọ̀ pa iná ògo nítorí náà èèyàn gbọ́dọ̀ jẹ́ olùrànlọ́wọ́ fún wọn èèyàn gbọ́dọ̀ jẹ́ olùrànlọ́wọ́ tó tọ́ yín tí mo tún mọ̀ ni pé ó jẹ́ nìkan tí wọ́n lẹ́sìn wọ́n níbẹ̀rù Ọlọ́run wọ́n jẹ́ olóòótọ́ nítorí bẹ́ẹ̀ bá máa pa ẹni mi pẹlẹbẹ yóò sọ ní anísàkàtà pàrà láàsín tọ́ yàrá dúró lórí òótọ́ bóyá yẹn gan ló ń jẹ́ kí wọ́n fi sí àwọn ipò pàtàkì ní àdúgbò gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ chairman association ní family náà kò síbi tọ́mọdé wọ́n á ṣàfijẹ́ oyè kan nítorí wọ́n mú rí pàtàkì àti akitiyan rẹ̀ kò síbi àfihàn ìwọ ọjà ní ámámọ̀ kò sí ibi tọ́mọdé
tí àwọn èèyàn ò ní mú wọn tí wọn ò sì ní rí pé táwọn náà ò ní rí pé àwọn kó ipa kì í sì léètì débi nǹkan o wọ́n bá ní ẹ débi láago 10 yóò ti mọ iyọ̀ yín lẹ́nu lé pé aago mélòó ni òun gbọ́dọ̀ débẹ̀ ni ṣé lọ jókòó kabẹ̀ ni mo rí ẹni ó máa ń keep the time so ọ̀pọ̀lọpọ̀ qualities yẹn ni mo rí pé ó wà nínú ayé wọn tó jẹ́ pé èmi náà rí pé wọ́n jẹ́ tí àlejò ọ̀nìyàn àwọn pé a compatible èèyàn àjọ máa yá omi ọgbọ́n ìmọ̀ àti òye ara wa nítorí àtọ̀fọ̀tọ̀wọ̀sì fòsìwọ̀tún ń lọ́wọ́ fi mọ́ so àjèjì ọwọ́ kan sì gbẹ́rù dé àgbájọwọ́ la fi ń sọ̀yà. bá mi Banjo Akinlabi èmi Ìbàdàn nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin ní Ìbàdàn ọmọ àjò rọ̀sùn ọmọ àjẹgbín yọ máa fi kára fọ́rí mu Ìbàdàn lójó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun. kẹ́rì ó dàbí pé ọlọ́mọdé àìsàn ṣèyàn tí wọn bá kọ̀wé lójúmọ́ kan tí ìfẹ́ ìgbà kì í ṣe pé wọn á parí orúkọ wọn kúlù sọ yóò máa gbé wa ìwé ìdí ìwé ni mo wà tàbí kí n lọ sórí ètò ní orí àwọn ìkànnì rédíò àwọn ìwé ìròyìn irú ọjọ́ òru ọ̀la nísìn bẹ́ẹ̀ bá gbé kámẹ́rà wá ẹ bá mi lọ́nu ẹ rí mi àtọ́jú ẹtì mo tún máa ń ṣe iléeṣẹ́ tá à ń pè ní Gulf Vision Broadcasting Network tó wà ní pápákọ̀ òfurufú Alákíámbẹ̀ àná ní ṣe iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn tí wọ́n fún mi láǹfààní pé gbogbo òwe tí mo kọ pátá kí wọ́n á máa ṣàlàyé ẹ̀ kí láàṣẹ àṣà ògùn tó jẹ mọ́ àṣà Yorùbá káàkiri níwọ̀n bá ṣètúnṣe yìí ẹgbẹ́ tí mo wà ń bẹ̀ àwọn ọmọ fàmì síbí fàmì sọ ní tilẹ̀ Ìbàdàn tilẹ̀ tókò mo jẹ́ alága akọ́mọlédè àti àṣà Yorùbá igbákejì ààrẹ òǹkọ̀wé Yorùbá nílẹ̀ Nàìjíríà àwọn òǹkọ̀wé nínú èyí tí ààrẹ wa ọjọ́ ọ̀jọ̀gbọ́n Dúró Adélékè yunifásitì èmi ní igbákejì rẹ̀ nínú àwọn òǹkọ̀wé Yorùbá nílẹ̀ Nàìjíríà. bá mi o ẹ̀yin la gbọ́ sásá ogun mọ́mọ́ sàmé bá gbọ́ yáyá àgbọ̀ yáyá mọ́mọ́ ìyá ní nílé bàbá tó bí yín lọ́mọ omi àṣejì rẹ làbùmùbùwẹ̀ yín ò jàre nílá ipò ẹlẹ́yẹlẹ́ lomi àbùmùbùwẹ̀ yín nìbàdàn ò jàre. àwọn oyè tí mo jẹ ìlú wà ń bẹ ìfidánilọ́lá wà ń bẹ lórí iṣẹ́ tí mo yàn láàyò lọ́dún 2005 ní Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn ló fi mí jẹ oyè àfèdèdára ilẹ̀ Yorùbá ṣe pé iṣẹ́ ọpọlọ lọ́jà mọ́ ẹ̀wọ̀n bó ti lọ́dọ̀ 2005 àwọn ẹgbẹ́ tá à ń pè ní ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá wọ́n fi mí jẹ balógun àṣà Yorùbá ní ilẹ̀ Nàìjíríà àwọn òye pọ̀ díẹ̀ mo ti jẹ abimọ̀ pẹ̀kẹ́bíjọ mo ti jẹ onígègé wúrà lọ́jẹ́ mọ́ iṣẹ́ ọpọlọ ní wọ́n fi mí jẹ oyè honorary wa bẹ̀ traditional wa. Association of Yoruba Studies Association ni wọ́n fi àmì ẹ̀yẹ yìí lẹ́nu iṣẹ́ Ebby Publisher 2005. Wọ́n ní fún ìgbélárugẹ èdè àṣà àti lítísà Yorùbá. Ẹgbẹ́ akọ́mọlédè ìpínlẹ̀ Ọ̀ṣun akọ́mọlédè ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀fìlẹ̀ ìdámilọ́lá. Ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun àmì ẹ̀yẹ ìdánilọ́lá oyè pàtàkì fún ìlú Banjo Akinlabi gẹ́gẹ́ bí balógun àṣà akọ́mọlédè ìpínlẹ̀ Ọ̀ṣun. Àná àná fún mi ní kẹ́nẹ́ kò sí àṣírí abẹ̀bẹ̀ ni ẹ rí i pé ní àkọ́ bẹ̀ ni pé oyè àmọ́rí o olóyè Banjo Akinlabi balógun àṣà
ìjọba tí mo ti ṣe alága fún ọdún 10 àní fún mi ní kí n jẹ́ aṣíwájú akọ́mọlédè ilẹ̀ Ìbàdàn tí ilé tó kú láti ọdún 2013. bẹ́ẹ̀ sì ni Federal Polytechnic Ẹdẹ àwọn ni wọ́n fún mi ní àmì ẹ̀yẹ yìí gẹ́gẹ́ bí olùdánilẹ́kọ̀ọ́ tó dángájíá jùlọ ọdún 2013 ní Federal Polytechnic Ẹdẹ. bẹ́ẹ̀ ni àwọn. Orí keje. Mo ti torí ọ̀rẹ́kùnrin kọ̀yìn sí àwọn ọ̀rẹ́bìnrin mi. Tinúkẹ́, mo sì lè rántí lẹ́tà náà lára àwọn tí mo fi rìnrìn àjò ìfẹ́. Agboolé ọ̀rẹ́ òfẹ́rọ́ nọ́mbà 17 Ìdí Àká, Òkè Ọ̀fà, Bàbá Àsàlẹ̀, Ìbàdàn 27/1982. Ọ̀gbẹ́ni Níyì, a mọ̀ nínú orúkọ Yorùbá àwọn ìtumọ̀ orúkọ. Àwọn orúkọ kan wà tí wọ́n lọ́dí ìgbìn, àwọn orúkọ òye wà, àwọn orúkọ ọlá ń bẹ, bẹ́ẹ̀ sì ni orúkọ láti ara àwọn òrìṣà wà kí a tó wá mú orúkọ láti ara àwọn ẹ̀sìn. Èwo wá ni tìrẹ níbẹ̀? Oyèníyì ni ọ́ bí àbí Ọláníyì? Ọ̀ṣúnníyì ni àbí Ifáníyì? Adéníyì ni àbí Ṣàngóníyì? Ọ̀yáníyì, Òróníyì, Ògúnníyì, bóyá Olúníyì ni tàbí Ọbáníyì? Mi ò ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, mi ò wá owó lọ sí ìdí à ń tẹ̀wé. Ṣùgbọ́n èròǹgbà mi ni pé ìwé tèmi kà àwọn kan ní akọ. Táwọn Yorùbá ráǹfààní ráàyè àti kọ̀wé kí lèmi fẹ́ kà. Èmi náà gbọ́dọ̀ kọ nǹkan fáráyé láti kà. Mo sọ ní ẹ̀ka pé alákọsínúwà àti alákọjáde. Mo sì sọ wípé àwọn òǹkọ̀wé Yorùbá tàbí òǹkọ̀wé àwọn kan wà tó yẹ pé alágìrakọ wà. Tábàlì yẹn gíra ti nǹkan tí ò rọ̀ yà lọ́rùn láti ṣe. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fi ẹ̀bùn mi hàn ní ọdún 1982, mo gbé jáde. Mo gbé fún àwọn iléeṣẹ́ ìtẹ̀wé Ebby Publishing Company. Èmi kàn gbé fún wọn torí orúkọ lèmi ń wá, ìṣòwò ni mo sáré wá lọ síbẹ̀. Ṣùgbọ́n ìgbà tí ọdún parí kò sí fóònù ńgbà náà, ẹ̀ẹ̀kan agbọ̀sẹ́ránṣẹ́ ni wọ́n bá ní wá ní oṣù kejìlá ọdún náà. Fún àwọn tá fún mi ní sọ̀wédowó ó jẹ́ 1000 àti kọ́bọ̀ 11 tí wọ́n láwọn tà lórí nǹkan àṣírí 1019 naira. Ẹ ṣé náà mo dúpẹ́ torí n ò rò pé ó tiẹ̀ lè yọ mi kan. Ṣùgbọ́n lásìkò ìgbà náà o, ìwé yẹn ó gbajúgbajà, wọ́n ń lò ní Kwara àjọ tí wọ́n yọ Kogi inú ẹ̀ lọ́dún kan náà. Wọ́n ń lò nípínlẹ̀ Èkó, wọ́n ń lò nípínlẹ̀ Ògùn, wọ́n ń lò nípínlẹ̀ Ọ̀yọ́ ọjọ́ tí wọ́n yọ Ọ̀ṣun, wọ́n ń lò nípínlẹ̀ Oǹdó tí wọ́n yọ Èkìtì ń bẹ̀. Nígbà ọdún sì yà parí, wọ́n ní ẹ̀tọ́ tèmi ní 1000 àti náírà 11. Kò tó dúpẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tí mo tún gbé òkèjì tí ṣe àṣà fẹ́ jáde, àwọn Associated Bookmakers tí wọ́n ní wà ní Adéọ̀yọ́ tuntun, àwọn wọn àti ẹ̀rí nǹkan kan fún mi ń tiẹ̀. Báyìí sàn fẹ́ ṣe gbajúgbajà tó, wọn ò rí nǹkan kan fún mi. Mo ṣe gbà díẹ̀ lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n nítorí àìsòótọ́ àwọn Ebby Print, wàhálà tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn gbà náà, iléeṣẹ́ wọn bá fagídé. Wọ́n á di pé gbogbo àwa tí à ń kọ̀wé fún wọn, fún àwọn náà wọ́n pè pé ẹ wá gba síríìtì yín o, ẹ ń pè manuscript, pé àwọn ò ní lè bá iṣẹ́ lọ. Lásìkò ìgbà náà oríṣiríṣi àwọn
iléeṣẹ́ aṣẹ̀wétà wọn ò tí ì di gbóhùn báyìí gbà yẹn o bí Evans macpẹ́ wọ́n ti gbọ́ orúkọ yẹn wọ́n ti mọ̀ òwe yẹn pàápàá nǹkan àṣírí yẹn wọ́n ti mọ̀ dáadáa ṣé gbogbo wọn á ń bá mi pé kí n gbé fáwọn kí n jẹ́ káwọn máa bá lọ wọ́n á ronú pé ẹni àtàwọn kúkú pèsè ọkọ̀ àárọ̀ kí n la rí gbà ń bẹ̀ káka wọn máa jẹ́ ọkọ̀ lásán bí mo ti ní àǹfààní láti pẹ̀lú ìmọ̀ràn àwọn èèyàn pé àìṣe kúkú fìwé yìí ká ìbẹ̀rẹ̀ tíá náà n tó mú iléeṣẹ́ Ebby Publishers jáde. Gbogbo àwọn àgbà òǹkọ̀wé yẹn mo gbóṣùbà fún wọn fún iṣẹ́ ọpọlọ tí wọ́n ti ṣe. Nígbà tí èmi fi wà ní yunifásitì ìlú Èkó ìwé bàbá wa olóyè D.O. Fagunwa jára àwọn nǹkan tó fún mi ní ìṣípayá láti di òǹkọ̀wé. Ìgbà tí mo parí grade 2 mi ní St.Andrews College Ọ̀yọ́ olóògbé ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ṣọ̀lá ìwé rẹ̀ tó kọ ń gbà náà mi ṣe grade 2 tá ń pè ní Olèkú. Mi ìwà mọ̀ pé màá tún láǹfààní láti tún súnmọ́ wọn nígbà tèmi náà di òǹkọ̀wé. Wọ́n ti dá ẹgbẹ́ òǹkọ̀wé Yorùbá sílẹ̀ látọdún 1981. Ṣùgbọ́n àwọn àgbà gbogbo tí wọ́n dá ẹgbẹ́ òǹkọ̀wé Yorùbá sílẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ wàlẹ̀ àṣà. Àwọn tí wọn ò tí ì lọ wàlẹ̀ àṣà ńgbà náà wọ́n ní akáàkì àti máa ṣe ìpàdé lóòrèkóòrè bí wọ́n ṣe máa ń ṣe. Ìyẹn mú kí olóyè Bámijí Òjó lọ́jọ́ ọ̀gá kan ní ẹ̀ka iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ọ̀yọ́ wá bá mi pé àwọn ti gbọ́ nípa akitiyan mi o kí wọ́n á bá àwọn gbé ẹgbẹ́ ní arugẹ pé kọ́ mọ́ wọ́n ṣàfihàn mi ṣe akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òǹkọ̀wé Yorùbá nínú èyí tí mo ti á láǹfààní àti mọ àwọn tí mo ti kà ń pa wọn bíi olóògbé Kọ́lá Akínládé tí mo ti mọ olóògbé Ọláwì Ògúnníran tí mo ti mọ olóògbé Ọládẹ̀jọ Kédìjí tí mo ti ní àjọṣepọ̀ pẹ̀lú olóògbé Adébáyọ̀ Fálétí pẹ̀lú ọmọ ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ṣọ̀lá. Gbogbo àwọn yẹn ni mo jẹ́ akọ̀wé fún torí ẹni tó jẹ́ ààrẹ wa nígbà tí mo bá wọn tún ẹgbẹ́ yẹn gbé dìde òun náà ni olóògbé bàbá Kọ́lá Akínládé. Gbàgbà tí wọ́n ṣíwọ́ ọṣẹ́ ló kan olóògbé Ọládẹ̀jọ Kédìjí tí mo tún ṣe akọ̀wé gbogbogbò fún. Ìgbà tí bàbá papòdà àwa tún ilé tò torí wọn ìtúlé ká ni a yan ọ̀jọ̀gbọ́n Dúró Adélékè láti jẹ́ ààrẹ gbogbogbò fún èyí tí wọ́n á jẹ́ igbákejì ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ òǹkọ̀wé Yorùbá títí di wákàtí Ìbàdàn yìí lọ́wọ́ kọ́lá wa yìí àjọ ń ní àjọṣepọ̀. Gbogbo àwọn òǹkọ̀wé pátá tí wọ́n jẹ́ tuntun àtàwọn tí wọ́n ti dàgbà nínú iṣẹ́ ọpọlọ gbogbo wọn lájọ ní àjọṣepọ̀. Mo lọ́dún 4 pẹ̀lú olóògbé Kọ́lá Akínládé, ọdún 4 míì pẹ̀lú olóògbé Ọládẹ̀jọ Kédìjí ká tó wá tún ilé tò tí mo fi á di igbákejì ààrẹ. Ọdún 3 tí mo wà lórí ipò rẹ̀. Ibi kọ́ ni a ti bẹ̀rẹ̀, àdúgbò Agúgù la ti bẹ̀rẹ̀. Ibẹ̀ náà ni Ọlọ́run ti ṣàánú fún wa tá a ti rí owó láti wá kọ́ ibí. Alákọ̀ọ́kọ́ kó tó di pé a ní ìpèníjà àwọn òṣìṣẹ́. Àwọn míì báyìí tá a bá ti gbé wọn gòkè tán
wọ́n wá gba ìmọ̀ láì kọ́ṣẹ́. Ọ̀kẹ́ àwọn iye tá a kó ọjà wa fún lẹ́tùn máa lékì lórí bó lẹ́sẹ̀ dá kíńjì padà. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé dídùn lọ́sàn-án ṣùgbọ́n. Mo gbọ́ tí ẹ sọ̀rọ̀ nípa pé olùkọ́ tó dágájá jùlọ. Ṣé ẹ tún jẹ́ akẹ́kọ̀ọ́ ni? Ṣé ẹ jẹ́ olùkọ́ ni? Kò sí ibikíbi tí wọn kì í pè mí. Ẹ̀yin ilé ìbò ni wọ́n ń ṣe teacher is forever a teacher. Ní ti ìdánilẹ́kọ̀ọ́ mo ti wá sí yúwa ìyẹn wa náà rí láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní tẹ́ńtàdọ̀. Mo ti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn pólì náà ní Ìbàdàn. Àwọn akẹ́kọ̀ọ́ pàápàá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti gba abẹ́rẹ́ mi kọjá àwọn ti kàwé mi o nígbà tí wọ́n fi wà ní secondary school. Wọ́n á ṣàdédé pè mí pé tọ́ba yá máa fẹ́ ṣe ọ̀sẹ̀ Yorùbá. Wọ́n á pè mí pé kí wọ́n á dá wọn lẹ́kọ̀ọ́ lórí kókó kan. Ṣùgbọ́n àwa tá a wá wà ńbẹ̀ tá a dá wọn lẹ́kọ̀ọ́ ní Ẹdẹ bóyá tó 7. Ṣùgbọ́n nígbà tí a gbé iṣẹ́ ọpọlọ kalẹ̀ náà wá rí i pé inú àwa méjèèjì o bóyá ilé yẹn jẹ́ the best ọ̀tọ̀ best lecturer guest lecturer èyí tí ilé ìbò ń pè ní olùdarílẹ́kọ̀ọ́ láti ta. Mo fẹ́ràn ìṣèlú ṣùgbọ́n èmi ò kì í ṣe olóṣèlú. Ìṣèlú owó bẹ́ẹ̀ ṣe dé látàárọ̀ ẹ ti máa gbọ́ àìsà ọ̀gá wa fẹ́ràn náà ní kò sí ní dọ́kàn mi pẹ̀lú. Mo ṣùgbọ́n ní ti ìṣèlú báwo ni ìlú ṣe ń lọ mi ò sí lánàá ẹgbẹ́ kankan tó ṣe wù ọ́ wọn bọ́lọ̀ ń dúró lẹ́gbẹ́ wa. Bójú bá yẹjú oyún oṣù 3 ló wà nínú Yétúndé tí Rẹ̀mí fi lọ sí òkè òkun. Ó kìlọ̀ fún un pé kí ó ṣọ́ra lọ́wọ́ ọ̀rẹ́ nítorí ọ̀rọ̀ rẹ̀ kò ṣàìjẹyọ fún òun náà lọ́dọ̀ babaláwo. Ó ní kí ó jọ̀wọ́ o kí ó má yẹjú òun o nítorí òun kò ní fẹ́ máa gbọ́ búburú nípa rẹ̀. Ó ní bí ojú bá yẹjú kí òun má yẹ̀. Ó ní kí ó má ṣe dalẹ̀ o nítorí òfófó ní pẹ̀rú èpè àsìpòlè ilẹ̀ yídà ní pọ̀rẹ́ alájọbí ní paye kan tó ṣe bí àjọgbórí ilẹ̀ ajẹku àjọgbórí ilẹ̀ ajẹja àjọgbórí ilẹ̀ ajẹ kòkò ìgbín àṣẹdọwọlẹ̀ tájọ mú. Ẹ rí àwọn òkọ̀wé sí ìwé pọ̀ tá a bá bọ́ sínú yàrá àkàwé mi ìkéwé pamọ́ sí mi pẹ̀mpẹ̀n library. Bẹ́ẹ̀ ni mi bá ti kọ́ tiẹ̀ yóò wá gbé fún mi. Ẹlòmíì ò ti kọ́ tán òwò tó wá gbé wá nígbà ń bá kà. Ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn wa wọ́n ń kọ̀wé nítorí owó wọ́n ń kọ̀wé nítorí ọ̀la. Wọ́n lówó wà ń bẹ̀ ọwọ́ àárín wọn pé kíníkan ní orthography àkọ́tọ̀ bóun ni gbogbo eléyìí bẹ́ẹ̀ àti fi ń kọ́ àwọn ọmọ ni o. Ìmọ̀ràn mi sẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọ̀wé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde lẹ̀ ni pé wọ́n máa kọ̀wé nítorí owó nìkan káfí nìkan sí kí wọ́n kọ̀wé nítorí ọ̀la tí ó kọ ẹ bá dáa nínú ṣẹ́tọ̀ yẹn láàyò pàápàá ní ti ìwé kíkọ yóò mọ̀wó wá wọ́n wà orí ń bí ọba wà ṣùgbọ́n ìkánjú láyé wìrì wọ́n sà ń bẹ́ kí ni ẹ bá kàwé ẹlòmíì kò ní lórí kò ní nídìí kò wá orúkọ tọ́ba yẹ pé àwọn fagún wà wá orúkọ ọ̀la ni ṣé ẹ̀tọ́ máa rí ẹ̀tọ́ máa gbọ́n pa àwọn àwé wọn mọ́lò ni tọ́ba yẹ pé df ọdún jọ owó ní ń sáré wá ń gbà náà ṣé wọ́n máa lo aláwìí mọ́lò ni ṣùgbọ́n àwọn èèyàn yìí àwa sì ti wí fún èèyàn tí ọba ti gbọ́ àyà kan wọ́n sọ pé kọ̀fẹ́ ká tóun ní kọ̀fẹ́ ni ẹ̀ta àbágbà márùn tó bá gbọ́
yóò bá ń jọ wájú ṣùgbọ́n kò lórí kò nídìí lọ́pọ̀lọpọ̀ ń kọ́ kí wọ́n máa ní sùúrù ọ̀pọ̀lọpọ̀ ń kọ̀wé ní àjàsọ àjàrọ̀ bí ọ̀pọ̀lọ ayan. ẹ jẹ́ ń sọ fún yín pé kí iṣu ó tó dìyàn agúnṣu lódó kágbàdo tó di ẹ̀kọ́ jíjẹ pé wọ́n bá lọ papọ̀. ṣé ẹ nígbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n sunkún wá ẹ̀fọ́ náà wà àná ni a tó lọ ń gbẹ̀yìn ẹ̀bẹ̀ bọ̀ mí jẹ́ wọ́n rò pé kí ni reason tí a tún àbí wọ́n lọ́ọ́ sọ orí kò gbé ọ́ ọlọ́wọ́ kan kànú màá wá jókòó pé ṣé ìkà ni mo ṣe fún lágbájá láti ṣe báyìí gan náà ni ṣùgbọ́n ẹ má ṣe jẹ́ kí a gara kódà ẹni rere ṣe bẹ́ẹ̀ ni tèmi. àwọn èèyàn wọ́n ti purọ́ mọ́ ni tako ni oríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n kí ni ká ṣe. ńgbọ́n àgbà tí Ebenezer Obey tó ní bó ti wù ọmọ olóore jìn sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọ́mọ Ọlọ́run ogun ayé kan kò lè rí wa mú ìjì ayé kan kò ní jà kó kàn wá àná ń gá sí ẹni ṣèkà ọwọ́ mi bá tẹ báyìí rò Olúwa lolùṣọ́ àgùntàn mi. Òǹkọ̀wé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń bá ayé yí báyé ṣe ń yí. tẹ́ ẹ bá wo àtùpà ọ̀sán ẹ rí i pé láyé ìsìn àwọn àjọ tí ń ṣe kòkárí ìdìbò INEC lè ń pè wọ́n àbí ṣùgbọ́n láyé ìgbà tí mo kọ́ àtùpà ọ̀sán FEDECO ni Federal Electoral Commission. bí ìgbà yẹn ṣe rí pẹ̀lú àwọn jàgídíjàgan òṣèlú níwé ń bá jáde ọ̀rọ̀ òṣèlú ò lè mọ́ jáde bí ìlú bá ṣe ń lọ ẹ wo Ìdòwú ọmọ oko òṣèlú náà jáde ń bẹ ìyẹn ni mo mú ń tá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ọmọ wá sí ìrántí ní 1958 nígbà tí a ń pa tí Adélabú Adégòkè bàbá ni kì í ṣe bàbá rẹ̀ Pẹ̀kẹ̀lẹ̀ Mẹ́sì nílé ìgbìmọ̀ aṣòfin kì í ṣe pé wọ́n pa mọ́tò ló ní ìjàmbá lọ́nà Èkó gbọ́n àwọn ẹgbẹ́ alátakò wọ́n sọ di ọ̀rọ̀ òṣèlú òun náà ni wọ́n pè ní peculiar mess lè bó tó sọ ní sẹkítírìàtì àwọn onílù dòdò ní wọ́n gbọ́ níjọ́ náà pé nílé ìgbìmọ̀ aṣòfin Adélabú ṣe ìbò kan o ẹ̀bí mi bó ló ṣe wí Adélabú Pẹ̀kẹ̀lẹ̀ Mẹ́sì peculiar mess ènìyàn yìí sí pẹ̀lú bí ẹ ṣe wọn polówó bòńgbà náà ẹnu Ìdòwú ọmọ oko wọn gbé jáde àwọn olóṣèlú a máa takora wọn pẹ̀lú orin èébú ọkùnrin kan wà Adédọ̀yìn ni wọ́n létí rẹ̀ sàn lẹ́la ẹ wò bí wọ́n ti àbáwọn olóṣèlú ti pe orin bú pẹ̀lú ètè rẹ̀ wọ́n ní wọ́n ra pọ̀nmọ́roko wá o wọ́n ra pọ̀nmọ́roko wá wọ́n ra pọ̀nmọ́roko wá o wọ́n ra pọ̀nmọ́roko wá ẹni tí ó rètè kó mú kọ́bọ̀ wá Adédọ̀yìn dé ètè pọ̀ o. ṣẹ́ra yìí wà àwọn olóṣèlú máa kọ́ níbà àwọn kan jẹ́ ẹgbẹ́ ọlọ́pẹ̀ àwọn kan jẹ́ ẹgbẹ́ alákòókò 50s náà wọ́n ní iná ògbólọ̀ pẹ́ ń gbé iná ògbólọ̀ pẹ́ ń gbé a kì í kọ́lé adẹ́tẹ̀ sí gbòòrò iná ògbólọ̀ kẹ́ńdé ẹ̀gbọ́n orin ọ̀tẹ̀ bí ìlú bá ṣe rí ń gbà náà lẹ́sìn máa ẹni ní tìṣìn nísìn gbogbo wọn lè pé wọ́n máa gbọ́ adé bàbá kan bàbá ara ẹ̀rí kí ni wọ́n fẹ́ gbà ṣe ń jí ọwọ́ rẹ̀ ní ti àwọn olóṣèlú òwe báwọn bí ìlú bá ṣe rí mo ṣe máa ń bá àyè yìí.
a dá ẹgbẹ́ àtẹ́lẹwọ́ kalẹ̀ níbi ọdún 3 sẹ́yìn. Ọ̀kan lára àwọn àfojúsùn wa òun náà ni láti máa gbé èdè Yorùbá lárugẹ nípa gbígbé lítírésọ̀ Yorùbá lárugẹ. Òun náà ni ó jẹ́ kí a fi dá iṣẹ́ ògbóǹtarìgì kalẹ̀. Kí ni iṣẹ́ ògbóǹtarìgì? Níbi iṣẹ́ ògbóǹtarìgì ibẹ̀ náà ni a ti ń gbóṣùbà, a ti ń gbóríyìn, a lè ti ń ṣe àfihàn àwọn àgbà òǹkọ̀wé lítírésọ̀ Yorùbá láti lè jẹ́ káwọn aráyé mọ iṣẹ́ ribiribi tí àwọn èèyàn yìí tán ti ṣe fún èdè àti àṣà Yorùbá. Látàrí iṣẹ́ yìí, à ń lérò pé yóò jẹ́ ìmísí fún àwọn akẹ́kọ̀ọ́, fún àwọn ọ̀dọ́ àti fún àwọn tó ń bọ̀ lẹ́yìn láti lè bá mọ̀ pé wọ́n lè jẹ́ èèyàn látàrí ìwé kíkọ. Wọ́n lè jẹ́ èèyàn látàrí jíjẹ́ olùjagun àṣà. Wọ́n lè jẹ́ èèyàn látàrí kíkọ́ àti mímọ̀ èdè àti àṣà Yorùbá wa. Àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. Mo rí àwọn nǹkan kọ̀ọ̀kan látìgbà tẹ́ ti dọ́dọ̀ mi látàárọ̀. Kí sì ni? Ẹ mọ̀, ìfẹ́. Kì í ṣe àwọn ìfẹ́ báyóbáyó. Tó téèyàn bá nífẹ̀ẹ́ kò ní ní sùúrù o. Àti rẹ̀ ní I'm going. Yàrá ṣe ìbò lòdì. What's that rubbish? Àwọn kẹrin from the air. Yàrá máa sọ fún ẹ tí ọ̀bára wọn ń dàrú nù. Ṣùgbọ́n ẹ ní farabalẹ̀. Mo rí inú ìwà yín pé ẹ ní farabalẹ̀. Ẹni tó bá sì ní farabalẹ̀ yóò gbógun tí bá ń ṣe. Yóò gba ògùn tí bá ń ṣe. Inú mi dùn pé ẹ ní nǹkan mi jù pé kẹ́ ẹ máa bá wa gbé àṣà pàápàá àṣà Yorùbá lárugẹ lọ. Bí èdè àwọn eléèbó àtàn ìyá wa lóko ń jọ àwọn àgbọ̀ òtíráì mẹtẹ́ẹ̀kì òtíráì ẹtíráì o. Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín. Ẹ di ọwọ́ yín bẹ́ẹ̀ ti pè ní àtẹ́lẹwọ́. Ẹ wá ṣe tọkàntọkàn. Wọ́n sì rí pé gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ jáde pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbẹ́ yín, àwọn ọmọjú náà gbólóhùn àtàwọn àmọ̀ràn tí mo ti ń gbọ́ lẹ́nu yín. Ẹ kórìíra àti ẹ̀ ń pè ní yahoo ilé tàbí tọmọ ìrì ní ewu àtẹ́lẹwọ́ èèyàn ìtàn ní jẹ. Èmi tẹ́ ń wò yìí mo ti kọ́ àkọ́dànù sẹ́yìn kó tó wá kan àkọ́jèrè. Ibi tí gbogbo tẹ́ ń wò kò sí kì í ṣe owó gbàmọ̀ wà nílé iṣẹ́ ìjọba. Ìgbà tí mo fẹ̀yìntì ni mo tó bẹ̀rẹ̀ iṣẹ́ kí n kúkú pé ẹ̀yin olóbìnrin lè tẹ́ wà láàrin wa. Ẹ̀yin olóbìnrin Yorùbá bọ̀ wọ́n ní ọlọ́mọge tí ń gúnmú tínú rẹ̀ ń dùn tí ń rẹ́rìn wẹ́ sí òye bí afọwọ́jẹ rẹ̀ sí. Kọ̀mọ́ pé tí ó lè ń kú nílé bàbá àwọn nù àbí kó wẹ́ ọmọ ẹ̀jẹ̀ tẹ̀yìn àgbà. Ní tèmi ìgbà tí mo bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí eré lè mẹ́ta eré náà fọ́ ọmọ ayò mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí. Mo yin Ọlọ́run lógo. Mo wá gbà nímọ̀ràn pé wọ́n tó jẹ mọ́ ìjà aṣọ ẹ má jẹ́ ó wà láàrin yín. Wọ́n lọ́rẹ́ ọ̀gbẹ́lẹ̀ta ẹ̀yìn ti kọjá 3 ẹsẹ̀ ẹ̀fà kan lórí bá. Ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ta eléjì lọ́rẹ́ gbà adéáfúnṣe oróyè ọmọ aṣáwórókò. Wọ́n ní ọkà kí wọ́n jọ jàre ẹ̀fọ́ ní ọmọ ṣe wọ́n ní ọmọ ṣàfà bí ẹ̀ ti ń ṣàgùn wọ́n ní ọmọ ṣàgùn bẹ́ẹ̀ tí ń ṣàfà ìjó ní ń jó ayọ̀ ní iyọ̀ ń yà àwọn awo rẹ̀ ń yin fa agogo ní ẹ̀jẹ̀ àwọn ọba. Ẹ jẹ́ kí ìfẹ́ ọjọba tọ́jẹ́ ìfẹ́ ẹ̀ṣẹ̀tàn. Mo rí pé lẹ́yìn ìwọ ọ̀la igi dáadáa lẹ́yìn igi lọ́nà ọgbà rẹ̀. Ẹgbẹ́ yín ní kókó ń jọ wọ́ ayò ẹ̀bẹ̀ orí ẹ̀ ọba ti ṣe rádaràda ẹ̀san orí ẹ̀ ẹ̀yin òṣìṣẹ́ bá ẹ̀ ń wá ìmọ̀ kún ìmọ̀ ni.
kì í wá ṣe bí nìkan ni màá yọ wà káàkiri àgbáláyé wọn ti mẹgbẹ yín yóò ti wà jásí iyì ẹ̀yẹ ọlá owó ìbùkún rẹpẹtẹ bẹ́ẹ̀ bá ti ń ta yóò ṣe máa ta bẹ́ẹ̀ bá ti ń lọ ẹ máa lọ láyọ̀ ẹ máa wọn wà ní jí yín gbé o wọn ní ẹ ní jẹran ẹbọ ẹ ní ṣìrìn bẹ́ẹ̀ bá ń lọ láàárọ̀ yóò máa rọ̀ lọ́rùn lásán yóò máa rọ̀ lọ́rùn lálẹ́ yóò máa ẹ ní níjà mú ọkọ̀ o ẹ wà ní dèrò ojú kan o torí téèyàn bá wà lójú kan náà ṣé ọmọ ríta ẹ ní stroke ẹ ní rọ lọ́wọ́ ẹ ní rọ lẹ́sẹ̀ ẹ ní fọ́ lójú orí yín ò sì ní dàrú ẹ ní sínwọ̀n ẹ wà ní spinal cord injury tí ẹ wà máa wà nínú wheelchair ẹ ní rọ bẹ́ẹ̀ ni ó rí tó Olódùmarè àtẹ̀rẹ̀ kárí ayé ọba ẹlẹ́bùrú kẹ ọba àdìgún ọ̀rọ̀ ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ tí forí sàpèjì ọba ògóńgó balẹ̀ sára wùkẹ́ praise the Lord hallelujah tẹ̀bẹ́ lọ́wọ́. irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun èké ni wọ́n ń ṣe Yorùbá ò lè parun àtẹ́lẹwọ́ làbálà ṣèbádẹ́dá ló kọ́ ọ́ irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun èké ni wọ́n ń ṣe Yorùbá ò lè parun àtẹ́lẹwọ́ làbálà ṣèbádẹ́dá ló kọ́ ọ́ irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun.